Àtúnkù kalẹ̀ o, àtún ti dé sórí ètò lónìí. Ọwọ́ tá a gbé wọlé ìtún yàtọ̀. Lánàá òde yìí, ọwọ́ old school la gbé wọlé. Ṣùgbọ́n lónìí, ọwọ́ new school ni. Ẹ máa jó ẹjọ́ kárakára. Ètò yìí ṣọwọ́ yá olótúndé létí bọ̀ yìí o. Láti Dayo Agboola rédíò TV àtúntìdé lónìí. Àná dùn òní àtúndùn jàdán lọ. Mo kí yín káàbọ̀ sórí ètò takọtabo. Felix Ògúnmọ́lá, àwòbàrà ló ń ta àwò Diamond àwò Dayọ̀. Àwọn tí ó dùn ọ̀nà ẹ mà ṣeun àtàwọn fans club ẹ ṣe àdúpẹ́. Orlando abáfún ilé Orlando Felix Ògúnmọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Olúṣẹ́gun Adékọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ o. I recognize presence yìí ẹ kú àbọ̀. Adémi ni ìyàwó ọ̀rẹ́ mi Olúwa fún mi lówó ẹ mọ̀mọ́ ṣeun ẹ kú ìtọ́jú Adéwálé. Ṣàlẹ̀ yà ti ń balẹ̀. Mo pè lánàá mi ò rẹ́ni gbé kàn lẹ́yìn ètò màá tún pè ẹgbẹ́ o. Ọlọ́run á fún jẹ́ ká rẹ̀ yá kíákíá ẹ ṣe. Ṣíjúwọlá Adébólú mọ́mì wa ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gan ni Ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ kú ojoojúmọ́. Káyọ̀dé Ayọ̀ọ́lá Àyìndé ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ kú àbọ̀. Ọládẹ́ǹdé orí òkè mo recognize presence yín o ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun tẹ́ máa ń jẹ́ ìwọ̀n lójoojúmọ́. God bless you. Abdulsalam Suliat Bọ́láńlé mo rí yín ẹ kú àbọ̀ ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ kú iṣẹ́ ẹ kú rọ̀lẹ́ Ṣọwọ́ ń yá. Abíóyè ẹ kú àbọ̀ sórí ètò orí yín o. Mercy Nandi Gbénga Ṣówùmí ọmọ Ìgbò tó fẹ́ Yorùbá. Màmá wípé o bọ̀ kú àbọ̀ báwo ni. Ọlánìkẹ́ Ọláyẹmí
ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá yes Dayọ̀ Agbọ́lá yìí hàn náà rèé o lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV àtúntì dé lónìí òní máa la tán bọ́gí ó máa fọ láǹtà dání. Ẹnjíníà Ayọ̀dèjì Emmanuel ọkọ̀ ṣàléwá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣáàfíà ní ẹ kú ọ̀rọ̀ èèyàn. Lónìí ó máa kọjá bìkíáfù àná aládàá mo béèrè kan lórí ètò mo ní àná ẹranko wo ló lówó jù ní Nàìjíríà mo sì sọ pé lónìí ẹranko wo ló máa lówó jù ẹnikẹ́ni ò dá mi lóhùn ìròyìn tá a gbọ́ báyìí a tún gbọ́ pé ẹja ó tún ti gbọ́ wómi ẹ̀ gbọ́ yẹn ejò gbówó mi mọ̀nkí gbówó sá lọ ẹja ló tún kówó lọ lábala náà yíga. Ẹniọlá Akínláyọ̀ ọkọ̀ bíi pé bàbá Gbọ́lá hàn ẹ mọ̀ kú ẹ̀bọ̀ sórí ètò àkú múra abẹ́ẹ̀dì ọmọ wa tá à ń ṣe ní April olùwọ́ba àmọ́jọ́rò ẹ tètè kàn sí mi o kàlẹ́ndà ti ń kún o ẹ̀jẹ̀ àmọ́jọ́ tá a fẹ́ ṣe kàlẹ́ndà ti ń kún program ti pọ̀ ní April ẹ tètè kàn sí wa lẹ́yìn ètò ẹ pè wá. Ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá ṣe mú orí ètò ẹ máa bá wa tẹ share button tó wà lábẹ́ screen yẹn ẹ share ẹ̀ fáwọn èèyàn yín fáwọn ọ̀rẹ́ yín kẹjẹ tí wọ́n máa rí káwọn náà lè bá wa pé pọ̀ lórí èkó lórí ẹ jọ̀ọ́ ẹ ṣe wá lórí yẹn ẹ máa rí share button bẹ́ẹ̀ ẹ tẹ̀ ẹ́ kẹ́ lè share ẹ̀ kájọ lè jẹ̀gbádùn ètò yìí ní takọtabo.
lẹ́nu iṣẹ́ ẹ rọra máa fi rí àbí kẹ́ ẹ máa mi ẹ̀gbẹ́ ẹ̀yin tẹ́ bá ti free ẹ máa kó mọ́lẹ̀. Lónìí no dull moment orin kí wọ́n yá orin kóyákóyá làjú sí lónìí àná la fi ṣe old school lónìí olónìí new school là ń ṣe lọ́wọ́ oya dance. Lónìí o lónìí ayọ̀ la máa fò níyọ̀ Ryan Sheriff I see you again o welcome ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́ Olúwadáre Àjàyí ẹ màmá ṣeun ẹ káàbọ̀ sórí ètò. Má lọ sùn má máa sùn gbà kó jẹ́. Ọmọ ìyá tí ìjà kéde wọ́n ti gbá pẹ́nàtì lọ tróyìn. Ọmọ ẹ̀dá yé máa sùn gbà kó jẹ́. Yé máa sùn ló bóyá gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ́ ẹgbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ gbẹ́ngbẹ́rìgbẹ́rìgbẹ́ tí mo tó lálọ́lá ariwo èyí ń bá ọ̀la ń bá ọ̀túnla ẹ̀wẹ̀ àwa la nínú wa torí ẹ máa jó lọ. Ọmọ ìyá tíjà àwọn ẹjọ́ sì wọlé wọ́n tún gbé wọ́tà bọ́ọ̀tù wọ́n dá yá yé máa sùn. Mo ní lónìí ẹ máa gbádùn mi tó bẹ́ẹ̀ bó ṣe ń gbádùn sìgá bó ṣe ń gbádùn kọfí yẹmí ẹ màmá káàbọ̀ o ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́nyẹ́lẹ́tò tó ń lọ lọ́wọ́ ẹni èèyàn bí èèyàn tèmi Blessing Ọládìkẹ́ Abíọ́lá ọmọ Fádípẹ̀ ó mọ̀ káàbọ̀ sórí ètò Ìlẹ̀pa násánásán outline bébì wa ń kọ́ ọmọ wa ń kọ́ ọkọ ń kọ́ káàbọ̀ sórí ètò Blessing Ọládìkẹ́ Abíọ́lá mo recognize presence yẹ o yé máa sùn gbà kó jẹ́ ó yá. Ọmọ ẹ̀dá yé máa sùn ọmọ alájà ìbàdàn àyà yé máa sùn ẹ̀fẹ̀ẹ̀sẹ̀ òbí wáyà gbẹ́ngbẹ́rìgbẹ́rì ẹgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ Sunday gbẹ́ngbẹ́rìgbẹ́rì owó ní ibùsí òsì rádà òsì ọmọ polówó lórí Instagram owó ní bàtàkì òsì ọdún tuntun láwàárí àwọn fẹsẹ̀ òsì owó tó pọ̀ létí.
ọdún tuntun la wà yìí ohun tuntun ọ̀tún la tún ṣe ẹ lọ download application wa Dayọ̀ Agboola Radio gbogbo program wa tá a ti ṣe sẹ́yìn ẹ máa bá lórí ẹ̀ ẹ máa gbọ́ rédíò 24 hours non-stop ọ̀nà ń kọ́ ọ̀rá ẹ jẹ́ ṣèkì bọ́dì wa jọ àwọn dà. I say keep your money, keep your money, keep your own. I'm better is present. Hide your face. Alaye, no go play penalty, go throw you. Ó kọjá be careful. You know it, do it. Any money no shame. Bẹ́ẹ̀ni. That's you can call me small dog. Ṣé kọ̀tí ló wọlé? Ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bìjábù Oya shake body. Oya move body. Make you ring alarm. Oya shake body. Girls they feel me now. Getting money they feel me now. And then they do me anyhow. Getting money they wanna get down. They want hope for us. I'm young and I'm rich and I'm handsome. They want know where I come from. And they want to some niggas so long. All the blessings of love and they see just to make me shout hallelujah. I say all the blessings of love and they see just to make me shout hallelujah. They want me for ransom cause I'm young and I'm rich and I'm handsome. They want me for ransom cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oya shake body. Oya shake body. Ẹ máa ṣéèkì bọ́dì yẹn lónìí. Oya shake body. Shake body. Shake body. Shake body. Bankole Paul Olúfẹ́mi shake body ẹ káàbọ̀. Shake body. Délé Thomas alóyin lóhùn. Shake body. Bàbá wọn ní citizen ẹ káàbọ̀ lórí ètò. Oya shake body. Shake body. Shake body. Shake body. Shake body. Shake body. Mo ní ẹ shake body. Bọ̀bọ̀ yẹn pariwo ká ẹ shake body. Ṣé ẹ shake body bí tẹ́ wà yẹn? Shake body. Skeli ló ń bọ́ lọ́wọ́. Èmi a máa pè ní Skeli. Ó ní shake body. A mọ̀ pé ṣẹlẹ̀ ń ṣe. Tẹ̀ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀rọ a máa gbọ̀n. Tẹ̀ bá wà nílé ni àbẹ̀ wà nínú mọ́tò lẹ́sìn gbọ́. Shake body, move your body, let's go. Mo recognize presence yẹn o, Ọláníyì Aṣúbíòjò, ọmọ ìyá Àṣẹ̀lẹ̀. Ọláníyì Aṣúbíòjò, ọmọ ìyá Àṣẹ̀lẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́. Ẹ káàbọ̀, ṣé o ti download application wa? Tó o bá ti download ẹ̀, lọ download ẹ̀. Meanwhile, shake your body. Tẹ́ bá ṣe gbọ̀dì tán àwọn bọ̀bọ̀ tí mo gbé lórí àwo yìí ọmọ ìyá méjì ni wọ́n P-Square ṣùgbọ́n báyìí wọ́n ti pín kí ló dà wọ́n láàrin rú sóbìnrin ni àbówó. See, it's abroad. Let me just go. I promise I'll be back. Bankalat náà pélé yìí Bankalat ẹ já wọn sí ẹjọ́ wọlé rẹ̀ P-Square. You are there.
Adétáyọ̀ Ògúnsáyà ẹ màmá káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá ló ń lọ lọ́wọ́ dájúdájú Agbọ́lá rédíò TV yes bákàlà lélẹ́yìí mà bákàlà nàpẹ́kẹ́. Abiola Charles ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àkànṣí ìlú o mi ò fojú parí rẹ Abiola Charles ẹ káàbọ̀ sórí ètò ẹ dákun ẹni tó máa ń wo orí ètò yìí tán fi kéwú korúkọ wọn ẹ má mà bínú sí mi èmi ò mọ kéwú kà ní ò jẹ́ kí n máa porúkọ yín ẹ dákun ẹ lè táìpù ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kí n máa fi pè yín ẹ máa táìpù ẹ̀ síwájú ẹ̀ ẹ má bínú sí mi o mi ò mọ kéwú kà ní. Àwọn arákùnrin méjì yìí Peter and Paul àwọn náà pè ní P-Square ọmọ ìyá méjì ni wọ́n ìbejì wọ́n jọ ń kọrin pọ̀ ní ṣùgbọ́n gbà tó yá bóyá obìnrin ló wọ àárín wọn bóyá owó ni kálukú wọn wà lọ dá dúró ọ̀fọ̀ ọ̀tọ̀ sí gbẹ̀gìrì kálukú wà lè kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀rí bá gbọ́dọ̀ wọn mọ́ bíi tẹ́lẹ̀ ó ga ó kọjá bìkẹ́fù olùṣọ́ àgùntàn Dáre Akínbíadé Dáre Akínbíadé ẹ̀mọ́mọ̀ kó sí lẹ́nu òjìrè olùṣọ́ àgùntàn Dáre Akínbíadé ẹ káàbọ̀ sórí ètò ṣáàfin àlẹ́wà ọkọ Tèmítọ́pẹ́ bàbá Tolú ẹ màrà ṣeun ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́. Yes, I can see you. QC Aderonke Queens. Queen Collection Aderonke Queen. Ìyàwó ọjà ọmọ ìyàwó Èkìtì. Ẹ káàbọ̀ sórí ètò. Yé aláṣọ. Nítorí àwọn ọmọ Ìbàdàn tán wọlé. Qdot ló máa ń sọ̀rọ̀ Ìbàdàn o. Ọba David Adéláìkè ẹ káàbọ̀ àríyìn ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. Ruth Ọláìdé Adéjùmọ̀ yé onípọ̀mọ́ ẹ̀mọ̀ káàbọ̀ o. Ṣàlàáfíà lẹ́wà ṣọwọ́ ń yá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa ni ẹ máa wù wá ẹ káàbọ̀ Ìbàdàn yẹn rèé. Ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ pé Ìbàdàn ládàgbà sí
ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ pé Ìbàdàn náà bí wa sí ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ pé Ìbàdàn láti lọ sílé ìwé wa Ìbàdàn rèé for everybody. Ìbàdàn poli ẹ bá mi kíkún lé sàlẹ́nsà ọmọ mùsùlùmí tó fà poli ìfẹ́fẹ́rù tó lọ London ẹ bá mi kíkún ayọ̀ bìbìdà tí mo kú tẹ́lẹ̀ ọmọ Ìbàdàn ló di gíga ọmọ wòlíì tó fà bàbà àṣẹ sọ́ra tó tàbà ọ̀fẹ́ àròkò ládà wọ́n lè ní màmá rẹ̀ fẹ́ rí àbádà kí jẹ́ ìtúfẹ́ sílẹ̀ kò fẹ́ kù oyè náà wá bẹ́ẹ̀ kò fẹ́ kù àìkán náà kò tán ó sì sẹ́kù ká tó fẹ́ fi máa bẹ́ẹ̀ ó ti sẹ́kù. Ilé Olúyọ̀lé Ọmọlágelú ijó ṣọ̀fí eléyìí ló bí skele ewu. Eléyìí náà ń pè ní fọ̀rọ̀wérọ̀ ẹ fún mi lólówó tó di brown ẹ fún mi lólóṣó tó wọ gáùn ẹ rí tẹ́ ẹ bá fetí sórí táwọn ará yìí kọ ó mọ̀ nítumọ̀ gbogbo ẹ̀kọ́ nìkan púpọ̀ ọmọ Ibrahim ẹ káàbọ̀ sórí ètò olórí Adéníyì Adams ẹ kú àbọ̀ sórí ètò orí ètò Ṣọ́wọ́nyá náà la wà aago kan ó kọjá ọgbọ̀n ìṣẹ́jú báyìí aago kan àbọ̀ lólu Ìbàdàn la wà lórí Ìbàdàn la máa pe àwọn mọ́mì wò àwọn dádì ó yá wò àwọn olówó wò.